káàbọ̀ sí orí ìkànnì ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a ṣe máa play fún yín fídíò ẹni yìí níbi tó ti jáde tó ti wá tún pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ àṣírí nípa Aishat Lawal àti MC Oluomo nípa Venza. Ẹ mọ̀ pé ìròyìn yẹn ló ń lọ lórí ìkànnì ẹ wo tó bá jẹ́ kégbà àkọ́kọ́ ni ẹ ń darapọ̀ mọ́ lórí ìkànnì ẹ like ẹ comment ẹ subscribe kẹ́ ṣe àwọn fídíò àkàbàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ wo ká má fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kù jù ká má fàwọ́ kó ṣòfò ẹ ká sojú abẹ́ kó. social media mẹ́ẹ̀ bí èlò kan gbèmí jákèjì pé òun ti rí Venza àwọn post ẹ̀ birthday gift Venza táwọn gbé lọ lánàá wọ́n pe ọgá yẹn báyìí ọmọ ní tíátà yẹn báyìí wọ́n pè ní Aisha kìíní kan náà máa ń pe gẹ́ yẹn òun ló ṣe kìíní láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ ní. wọ́n ṣe dáadáa bẹ́yìn lẹ́sà burú àjọ ṣojú wa ti bẹ̀rẹ̀ I have my evidence. ṣé orí torchlight yẹn àmọ́jọ́ tán èmi á máa tán tèmi báyìí wọn náà á tán tiẹ̀ àwa wo torchlight tí bátìrì yẹn máa kú. mi ò tí ì dé rárá lórí dáadáa tèmi ṣe sọ́gà tiẹ̀ àtàbúrú tó ń ṣe sẹ́mi padà. mo tún ránṣẹ́ Venza kan bíi blue collar báyìí tá a gbé lọ lọ́jọ́ yẹn ẹ mọ̀ pé mi ò sábà ń wo social media mẹ́ẹ̀ bí èlò kan gbèmí jákèjì pé òun ti rí Venza àwọn post ẹ̀ birthday gift Venza tá a gbé lọ lánàá wọ́n pe ọgá yẹn báyìí ọmọ ní tíátà yẹn báyìí wọ́n pè ní Aisha kìíní kan náà máa ń pe gẹ́ yẹn òun ló ṣe kìíní láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn gẹ́ ìyẹn ẹ̀nà gbé Venza tó ń sọ fún ṣe Aishat Lawal Venza mi wà lọ́wọ́ ẹ̀ tí ó wáyé pé mo ti kówé fún nígbà ẹ̀ máa gbà padà èmi ni mo ra Venza tán gbé fún àwọn ọkọ n bá rí yẹn náà ló ṣe ń gàgà báyìí ló post Venza mi mo ní ẹni mi lára burú àní bóyá mi lára burú bóyá èyí àtijọ́ kò sí ọmọ ẹ̀ tó ń ta Venza tẹ́ máa ní màá lọ kó Venza àbí ẹni pé ẹni lọ ra ẹ̀pà àti gúgúrú wá fóònù tí mo mú dání ọ̀gá mi ó gbà more than 10 lọ́wọ́ mi fóònù yìí olùṣe sí Ìkẹjà mo gbà ní fóònù lọ́yẹ̀ mo fẹ́ lè ṣàkóòlù tọ́lá ìpè báyìí olùṣe sínú wa ní kókó wá fóòdì mi láìpẹ́ fóònù yìí gbà yẹn wọ́n gbà tí mo rà títí tí mo rà fún èmi náà bínú kẹ wà ó ṣe pè fẹ́mi náà ni wọ́n dẹ̀ ní máa ra fóòdì wá èmi náà tẹ̀ máa lọ rà mo fi ra fóònù yẹn lọ́dún yẹn lọ. Legacy à ń retí ẹ lẹ́rọ̀lẹ́ wà á bá mi lákọ we have just started. tó wá pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ tí ì rí nǹkan kan màá bẹ̀rẹ̀ pẹ̀lú yín gidi gan I have the time. The only person to stop me is state chairman. That's the only person can stop me. My expose o gba burú tẹ́ ṣe. Pé ẹ pè mí lára burú èèyàn. My expose go gba burú yẹn pátá. Àfi tí n bá mọ̀ tí mi dẹ̀ evidence ẹ lọ́wọ́. Mo ti package gbogbo evidence gbogbo mọ́tò mi tẹ́ fọ́ ó wà lọ́wọ́ mi. Gbogbo mọ́tò mi tẹ́ sún ó wà lọ́wọ́ mi. Ilé epo mi tẹ́ bàjẹ́ ó wà lọ́wọ́ mi ọmọ tẹ́ pa kéèsì ẹ̀ wà nílẹ̀ gbogbo evidence yìí màá bá yín package ẹ̀ pátá. I will not take it minor with you people. I'm ready with you. I have the capacity. Enough is enough. Tí wọn bá lè bá ẹ sọ̀rọ̀ ipe kó shut up your mouth. Ìjọba tó ga ẹ ṣe ó rán gẹ̀ pátápátá n tó ní láti ṣe ni kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Tó bá ní ṣe mo ṣàbúrú sí Olúọmọ rí mi ṣàbúrú sí rí aburú kan ni mo lè ní mo ṣe aburú tí mo dẹ̀ ṣe náà mi lè rí láì rí aburú kí ni nígbà tọrọ ẹ dójú ẹ tí mo lọ bá bàbá mi Jagaban the president of Nigeria tí mo lọ bá wọn l'Abuja pé bàbá ẹ gbà mí Olúọmọ ti fẹ́ bà ayé mi jẹ́ gbogbo mọ́tò mi náà ti fọ́ wọ́n ti bà ilé epo mi jẹ́ bàbá ẹ ṣàánú mi tí mo lọ bá bàbá tí bàbá ní ìsìjà wà fọkàn balẹ̀ màá caution ẹ̀ sìn immediately bàbá ní kí n máa lọ kí n fọkàn mi balẹ̀ kò sí problem mo á kò lọ́dọ̀ bàbá àìsí ìdèbí airport tí mo ti máa wọ flight dé Èkó padà wọ́n tún ti pè mí pé
pé màmá ẹ pé kí màmá ẹ má wá ṣọ́ọ̀bù mọ́ látọ̀la lọ o wọ́n máa pa o ní ìyá mi again kí ló tún dé. mo wá níbi tọ́rọ̀ olómọdé yìí ọ̀rọ̀ olúọmọ yìí ṣe sọ fẹ́yàn mọ́ ó ti di pé ọ̀rọ̀ mi ò ṣe é sọ fẹ́nìyàn Ọlọ́run ni mo lè sọ fún. wọ́n ní màá lọ fẹjọ́ olúọmọ sùn Ọlọ́run bóyá mo lè sọ́pà burú kan ṣe tí mo ṣe fún rí ẹ mi ìdẹ́ṣà burú mo lọ fẹjọ́ ẹ̀sùn Ọlọ́run nígbà tí mo dé Èkó padà mo sọ fún alájà pé má lọ ṣọ́ọ̀bù mọ́ ọ́n fẹ́ pa yín o mo sọ fún ọlọ́pàá mi dúró tí alájà ń lé wọn gbọ́dọ̀ jáde mọ́ wọ́n wà ní complete 3 months wọn jáde mọ́. mo ra tíkẹ́ẹ̀tì mo lọ bá Ọlọ́run ní Kábà mo ní ìwọ Ọlọ́run mi wá torí kankan torí olóòmọ ni mo ń tà wá mi ò mọ̀ bóyá ó pé méjì àbí ó pé méjì kó sọ́lọ́run lọ́rùn mo ní tó bá jẹ́ Ọlọ́run wọlé wà láàyè tí ò sẹ́lómi tó ń gbaṣẹ́lẹ̀ tí ò sẹ́ni tó ń ṣíwọ́ fún tí ò sẹ́ni tó ń Allah mo sọ fún Ọlọ́run mo ní olóòmọ ó pa mí lẹ́kún Ọlọ́run n tó tọ́ sí bá mi ṣe fún ẹ̀ẹ̀kanṣo láyé tí mo sọ̀rọ̀ tó lé ọ̀rọ̀ tí mo mọ̀ pé ẹ̀ẹ̀kanṣo láyé tí mo sọ̀rọ̀ ni mi ìṣàbú sí ẹni dáadáa ni máa ń kódà tí mo bá jí láàárọ̀ tí mo kásùbà tán màá tún bẹ lọ́run ọ̀gá wa Ọlọ́run bá mi dúró tì Ọlọ́run bá tọ́ sọ́nà because mo tún rí wáyé pé ẹni ìkọ́ ó dẹ̀ káwọn sọ gbé ẹ̀ ló ń tì í ṣe aburú sí mi lẹ́gẹ́sì bóyá èmi lára burú bẹ́ẹ̀ ni àjọmọ̀ we have started mo lọ sí Kábà lọ́jọ́ kan wí mo tàwáfù mo sọ pé mo ti pé méje tí mo tàwáfù ni àbí òpè méje kò yé mi mọ́ wọ́n á dúró wọ́n á ṣe náfìlà rákà méjì wọ́n á sọ fọ́lọ́run lẹ́yìn tí mo sọ fọ́lọ́run tán mo ṣe àtàwáfù méje ó wá pé mo ṣe àtúnáfìlà ṣe ibẹ̀ ni mo ti fẹjọ́ ẹ̀san Ọlọ́run mi ì ṣoògùn mi ì sì gbẹ́rẹ́ rí mi ì ṣoògùn rí mi ì ṣe ọkàn rí bí mo ṣe ṣiṣẹ́ mọ́tò láyé mi tán máa ní èèyàn bọ̀gùn mi ì bọ̀gùn rí Ọlọ́run nìkan ni mo ní Ọlọ́run yẹn tó fún mi púpọ̀. àwọn èèyàn yìí lẹ́nìí tó ń sọ̀rọ̀ fún wa Legacy Alhaji Akeem & Co and others tó ń sọ̀rọ̀ fún ẹ pé ẹni ibi lèmi mò ń ní àwọn lára láàrin èmi àti àtọlọ́hun ìnira táwọn fún mi ìwùjẹ́wọ̀ lè gba 3/4 ẹ̀. ṣùgbọ́n ṣá kí ni mo ṣe mo gbà fọ́lọ́run nítorí pé mo rí pé agbára mi ò ká ọgbọ́n mi kọ́ Ọlọ́run nìkan náà ló dìde ìrànlọ́wọ́ sí mi nígbà tí Ọlọ́run náà dé orí pé ogun èèyàn ṣe dìde sí mi gọ́ọ̀nà Lagos State gbogbo àwọn bàbá ètò gbogbo àwọn politics leader wọ́n fèsì ẹ̀kú sẹ́ẹ̀ lọ́dámánì padà mahamis gbogbo àwọn ẹ̀gbọ́n mi ṣe Tinubu gbogbo wọn dìde pé lọ́dá padà there's nothing you can do wọ́n á ní kó dá mi padà tán ó wá ní ìwà fojú mi wọn máa bò ó sọ lẹ́yìn mi náà oníwà fi ojú mi wọn máa bò oníwà gé mi tí gbòǹgbò onímì ní exist inú union mọ́. Alhaji Musiliu Ayinde Akinsanya. My name is Alhaji Azeez Abiola aka Tijaba. I'm one of the state exco today. Ẹni tó ní kò ní exist mọ́ ní union láyé tálùkì àmọ́ máa fi dé. Presently, I'm the one of the state exco pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àtàwọn aládùúrótì. Ọmọ etí ọgbà lọ mi kí ló jẹ Sọ́nà Ṣàmà. Mo fi jọ́ tí máa pàdé Ọlọ́run búra fún ẹ. Alhaji Mustapha Adékúnlé Sèkò gba wọn náírà lọ́bì kó tó fi mí sí state exco. Kò gba wọn kọ́bọ̀ lọ́wọ́ mi kó tó fi mí sí state exco. Àwọn kan tún ṣe, àwọn kan bàjẹ́. Bóyá àwọ̀ Legacy àtọ̀gẹ́ ẹlẹ́jọ́ ń bàjẹ́ ni o. Bóyá wà ní o, àjọ ṣojú wa o. Èmi ò ní fẹ́ kó o gbọ́ kémi lè ráyè máa sọ̀rọ̀. Kọ́ èmi láìkì ọ̀rọ̀ gan. Ọmọ ọ̀rọ̀ ní mímọ̀ ọ̀rọ̀ sọ. Ẹ bá mi bẹ̀ gan lákọlákọ. We have just started. Òun ni ṣẹ́ránà tẹ́rí yẹn ló máa ń bẹ̀ ní. Èní ló máa ń jíwèé ọ̀la. Nígbà yẹn lọ́hùn, alàgbà náà ní kó wá to zóònù mi. Kó wá ṣe kọmitì lọ́dọ̀ mi. Lénìí, èmi lọ́lọ́run ní kí n wà lọ́dọ̀ alàgbà kí n máa tó ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́. Bọ̀ èmi ò fi aburú san aburú.
iṣẹ́ tọ́gá mi rán mi ni mo lọ ṣe ń bẹ̀, mi ṣe nǹkan kan tó ju aburú, mi ì dẹni ṣé tí máa fi kú láyé. wọ́n ní zóònù 5 ẹ lọ pín sí 10, zóònù tèmi nìkan wọ́n pín sí 4. mo pé alàgbà, wọ́n ní alàgbà kí ló dé tó fi ṣe léyìí, ó ní directive ni, ó ní kódà wọ́n tún help mi ni, ó náà ní branch mi nìkan ni kò fi ṣe zóònù fún mi. nígbà yẹn mo ní 27 units, àwọn alàgbà yọ 25 units kúrò ńbẹ̀, wọ́n fún mi ní 2 units. èmi náà rèé léni o, èmi ọmọ ọjọ́ òun yẹn rèé o, tẹ́ ní kò lè jẹ́ nǹkan kan mọ́ ohun tí mo ti jẹ́ kí n tó dẹni union ẹ̀ wá ní mi ní jẹ́ mọ́, ṣẹ́yìn lẹ́fẹ́ dá mi dúró ni. ẹni tọ́lọ́ bá fẹ́ fi hàn lórí ilẹ̀ kò sẹ́ni tó lè panú ẹ̀. ọlọ́run ti níwọ̀n, ọlọ́run lọ́ba tó máa ń fìyàn hàn, ọlọ́run lọ́ba tó máa ń fìyàn sípò, òun ló ń yọni nípò, òun lálágbára lórí gbogbo nǹkan, ẹ̀yin ò nágbára ọ̀lẹ́ni. níbo la wà? à ń response yẹ ọ sọ pé ẹni aburú ni mí, ọ̀bàyéjẹ́ ni mí, ìkà ni mí, jẹgúdújẹrá ni mí, bóyá mi ni àbẹ́yìn ká máa bá a lọ wáyé sí i. mi sì lo 2 hours mo sì lásìkò. ẹ fọ́ fóònù mi, ẹ fọ́ sí 4. lẹ́yìn tẹ́ fọ́ sí 4 tó ń kọ́, ẹ fún àwọn tí zone wà viable ní esco 11, ẹ fẹ́ mi ní 18 esco. ẹni gbogbo ọ̀nà tí wọ́n bá lè gbà, wọ́n á kó gbogbo ayé assassin Lagos State, wọ́n á kó wọn sọ́dọ̀ mi. wọ́n kí ló kan lọ, mo tún ń rìn mo yan fanda láàrin wọn, wọn àrí nǹkan kan ṣe nítorí pé ọlọ́run wà pẹ̀lú mi. legacy mi ò ní bú ẹ o, ṣùgbọ́n ṣá ọmọ ọsàn ló máa ń kó pọ́npọ́ bá yá ẹ̀. ìjọba àná tí Musiliu ṣe kò yẹ kó yẹ máa fàlájì sínú orúkọ ẹ̀, kò deserve àlájì. mo sọ fún last time tí mo sọ̀rọ̀, mo ní ó need àti lọ ṣe correction, kó lọ sí Káàbà kó lọ bẹ Ọlọ́run fún àforíjì. má gbàgbé Zuzu o, lọ dá owó Aríbidésí padà fún àwọn ìyàwó ẹ o, mo tún padà síbẹ̀ o, lọ dá owó Aríbidésí fún àwọn ìyàwó ẹ, lọ dá padà fún àwọn ìyàwó ẹ. wọn ṣe lébi o, ebi ò pa wọn. bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí lọ bèrè, mo fún ọ lóúnjẹ lọ́sọ̀ọ̀sẹ̀. recently mo ṣe fún 1 million fún alọ́tajà, gbogbo àwọn ọmọ ẹ̀ ó wà nílé mi, gbọ́kàn ṣe wọ́n, ebi ò pa wọn. bọ̀ ẹ̀tọ́ wọn ni tó bá lọ fún Ọlọ́run àbí ẹ wọ Zuzu yẹn, nítorí ẹ gba owó lọ́wọ́ ẹ̀ fún nípò, ẹ dá owó ẹ̀ padà fún un. Ànábì sàrà ní tó kú wá kọ́ kú, níta gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ní kábìrì pé ṣókù ìta ló jẹ lówó tàbí ta ló jẹ òkú lówó. Zuzu ó jẹ Aríbidésí lówó lọ san o, kọ́lọ́run tó dé sí ẹ o, lọ san owó Aríbidésí padà kọ́lọ́run tó dé sọ́dọ̀ ẹ o. ẹ sọ zone di, ẹ fọ́ zone wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ fọ́ unity wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ da gbogbo ṣẹ́rú, ẹ ṣe bó ṣe wù wọ́n. ẹ tẹ̀jẹ̀ kájọ wò ó, ẹ wo ọ̀dẹ̀ tó ń sọ̀rọ̀, ó ní àwọn kọmitì